so yẹ kí ìwọ Folúkẹ́ kò tiẹ̀ lẹ́nu ọ̀rọ̀ ṣebí ọlọ́kọ́ gbé màmá yìí tó ò rí màmá tọ́jú yanjú olóhùn ará Àgbàlá Gabriel sí màmá yìí ìwọ náà wá ń sẹnu fátáfátá o ṣí. wọn ò rántí nǹkan kan mọ́ wọ́n ti lose memory pátápátá wọn ò lè sọ̀rọ̀ gan ẹnu ti wọ́ gbogbo ẹ̀ ti wọ́. sẹ́ẹ̀gbọ́n tí wọ́n ń wí mí báyìí wọ́n ní wọn ò lè sọ̀rọ̀ ẹnu ti wọ́ gbogbo ẹ̀ ti wọ́ wọn ò lè gbápá wọn ò lè gbẹ́sẹ̀ ó wá dé ọ̀dọ̀ Àgbàlá Gabriel tán Ọlọ́run ló sábàbí tí ìyá fi lè ń sọ̀rọ̀ fatafata ń sìn ẹ wo life. àṣìṣe tó ṣe ni ọ̀rọ̀ ọmọbìnrin tó fẹ́ ṣe surgery fún tó lọ yọ owó oúnjẹ owó ilé owó igbá owó àwo ní ìgbà tí owó yẹn gan ò tí ì pé tó dẹ̀ jẹ́ wípé a life is at stake. Àgbàlá Gabriel tó bá jẹ́ pé chọ́ọ̀chì ń bẹ lára àwọn chọ́ọ̀chì tó máa ń fi ènìyàn pilẹ̀ ìjọ wọn fi ṣe foundation ìjọ wọn ní ogun yìí ní ẹ̀ ní borí ẹ̀ tó bá jẹ́ pé chọ́ọ̀chì yóò sí lára àwọn ènìyàn tó máa ń lo àwọn ènìyàn tó máa ń fi rúbọ foundation chọ́ọ̀chì láti lè fi pilẹ̀ chọ́ọ̀chì ẹ borí gbogbo ogun tó ń jà. Folúkẹ́ Dáramọ́lá rògò báyìí o nítorí pé kí ni a lot of people tí wọ́n fẹ́ ti Àgbàlá Gabriel tí wọ́n wò pé Àgbàlá Gabriel ò ń ṣe nǹkan ribiribi lórí àwọn aláìsàn gbogbo wọn báyìí ni wọ́n ti jáde tí wọ́n dojú ìjà kọ Folúkẹ́ Dáramọ́lá o ẹ wò ẹ jẹ́ kí n fi fídíò ilẹ̀ kí gbogbo wa ká jọ wò ẹ má gbàgbé ẹ bá mi wò sàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí ẹ kílíkì lé subscribe button yẹn ọwọ́ yín tẹ̀ fi ń bá wa tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sin o. Àgbàlá Gabriel tó bá jẹ́ pé chọ́ọ̀chì ń bẹ lára àwọn chọ́ọ̀chì tó máa ń fi ènìyàn pilẹ̀ ìjọ wọn fi ṣe foundation ìjọ wọn ní ogun yìí ní ẹ̀ ní borí ẹ̀ tó bá jẹ́ pé chọ́ọ̀chì yóò sí lára àwọn ènìyàn tó máa ń lo àwọn ènìyàn tó máa ń fi rúbọ foundation chọ́ọ̀chì láti lè fi pilẹ̀ chọ́ọ̀chì ẹ borí gbogbo ogun tó ń jà ní. aṣáájú àwọn fídíò yẹn lórí social media tí wọ́n máa fi ènìyàn rúbọ chọ́ọ̀chì tí chọ́ọ̀chì yóò bá ti sí lára wọn ẹ borí gbogbo ogun tó ń jà yín. kí ló dé tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ àkọ́kọ́ ná woman tó sick yẹn ẹ sọ wípé ó ní di 13 million naira fún surgery tó fẹ́ ṣe ẹ̀yin gan sọ pé owó yìí má pọ̀ o bó la ṣe wá fẹ́ ṣe báyìí ẹ wá òpin kan ẹ lo account number rẹ̀ ẹ̀yin gan kíyèsára Pastor Àgbàlá Gabriel kíyèsí ara ìránṣẹ́ Ọlọ́run balẹ̀ pera yín o now ìdí tẹ́ ẹ fi wá lo account number woman yìí ni pé kówó yẹn ó lè tètè pé nítorí àwọn èèyàn tó máa ń comment lábẹ́ comment section pé why tẹ́ ẹ lo account number ẹni tí ó sì kì gangan ẹ fẹ́ kó tètè pé ẹ rántí o gbogbo àwọn fídíò tẹ́ ẹ máa ń ṣe tí gbogbo ayé fi máa ń praise yín account number yín lẹ máa ń lò ó ti di 10 million ó ti di 15 million ó ti di 20 million account number yín gangan lẹ máa ń lò wàá dára yín lójúmọ́ àbí ká sọ pé ẹ nígbàgbọ́ nínú Ọlọ́run yín mọ́ lẹ fi wá wò pé tẹ́ ẹ bá tún lo account number yín owó yín ò lè tètè pé lẹ fi wá lo account number aláìsàn látara comment àwọn èèyàn máa ń comment yìí pé wáyé tẹ́ ẹ lo account number aláìsàn kówó yín ò lè tètè pé àbí ẹ̀yin gangan ẹ ní believe nínú ara yín mọ́ ẹ sọ pé Ọlọ́run ọba lọ́rọ̀ yín sẹ́ ẹ wá ń list sáwọn ènìyàn àbìdí yànyàn tí wọ́n sọ pé adégún wọ́n tún wá sọ pé kò gún mọ́ o kódà àwọn èèyàn gan sọ pé ọ̀nà oko máa ń yí padà ábẹ́lẹ̀ tà sí ọ̀rọ̀ ẹnu lẹ́wà nígbàgbọ́ nínú wọn lẹ́wà nígbàgbọ́ nínú Ọlọ́run ọba tó ràn yín sẹ́ àìmọye ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn aláìsàn tó jẹ́ pé à ń rí fídíò rẹ̀ tó jẹ́ pé true yín bẹ̀ yẹn wọ́n ń ṣe operation ó dé wà successful gbogbo fídíò yẹn là ń rí ayé ti gbàgbé gbogbo yẹn wọ́n ti gbàgbé mo mọ̀ pé lẹ́yìn náà mo mọ̀ pé ẹ máa rí operation yẹn ṣe fún tó yẹn máa pé tó máa wà successful ó tún wá jẹ́ pé ẹ sọ pé true ìyàwó yín náà tó fi gbé wá ó máa wà successful but ẹlòmíràn sọ pé ẹ̀yàn Ọlọ́run tó fẹ́ tú láṣìírí lóní kí gẹ̀yàn pariwo síta wọn gbowó lọ́wọ́ ẹ̀ ni ẹ wo thousands of people tẹ́ ẹ̀ ń bọ́ níbẹ̀ yẹn ẹ wo gbogbo àwọn tó ń jẹ lábẹ́ yín ẹ wo gbogbo àwọn aláìsàn tẹ́ ẹ̀ ń dáná oúnjẹ fún every Sunday ṣé bí ibìkan náà lẹ́ẹ̀tì máa rí owó tẹ́ fi máa fìdí wọn nígbà tí èèyàn kan oṣù bá wá ń gbé yín ṣépè thousands of people àti àwọn aláìsàn tẹ́ ẹ̀ ń sanwó hospital tẹ́ ẹ̀ ń san everything ṣé bẹ́ẹ̀ yẹn náà lẹ́ẹ̀tì rí owó tẹ́ fi ń san gbogbo ẹ̀ àwọn èèyàn máa ṣàdúrà fún yín náà ẹ̀ lè tẹ́ ayé lọ́rùn 4 million naira tẹ́ sọ pé Àgbàlá Gabriel gbà yẹn òun gangan fún alára rẹ̀ só lè fi jẹun lẹ́ẹ̀kan náà tán kí wọ́n ra oúnjẹ 4 million naira kí wọ́n á gbé síwájú Àgbàlá Gabriel mélòó ló fẹ́ jẹ ń bẹ̀ mélòó ló fẹ́ jẹ ń bẹ̀ ṣùgbọ́n ẹ wo gbogbo àwọn èèyàn tó wà lákàtà rẹ̀ gbogbo àwọn aláìní gbogbo àwọn tí ìjọba wa láàkì tó yẹ kí wọ́n ṣe gbogbo àwọn aláìsàn wọn wá sọ́dọ̀ rẹ̀ lọ́sípítù ibẹ̀ náà ló ti máa fi owó tọ́jú gbogbo wọn kó tó di pé ara wọn yá àmọ́ ayé ti gbàgbé yẹn tí wọ́n bá lọ káàkiri tí wọ́n fẹ́ lọ wo àwọn ènìyàn kan àbí wọ́n fẹ́ lọ wo aláìsàn epo náà ni wọ́n máa rà sínú mọ́tò tí wọ́n máa fi lọ káàkiri ẹ má sì mí gbọ́ ó yàtọ̀ sí àwa individual tó jẹ́ pé àwa níṣẹ́ míì táwa tún ṣe lábẹ́lẹ̀ iṣẹ́ ìránṣẹ́ náà ló gbé lọ́wọ́ bẹ́ẹ̀ nìkan bá wá ń ṣépè fún thousands of people tó ń jẹ lábẹ́rẹ̀ àdúrà làwọn yóò mọ̀ ṣe fún àtàwọn tí wọ́n tún retí kí wọ́n tún rí àánú gbà ẹ rántí pé platform làwọn èèyàn rí tí wọ́n fi ń dìde àánú sí gbogbo àwọn èèyàn tí wọ́n gbé wá sí church rẹ̀ orí mọ̀ pé o aṣiwèrè gbàgbé mo tún ra àwọn fídíò kan tó ń járun rẹ̀ lórí ẹ̀rọ ayélujára ẹ kájọ wò. a rí pé à ń rí lé gbé tòótọ́ ṣùgbọ́n ilé tẹ̀yìn ò gbàwé sọ́wọ́ báwo lọkàn èèyàn ṣe fẹ́ balẹ̀ lórí ẹ̀ àríwé ẹlẹgbà ìgbà tí Muyideen jáde tí wọ́n gbé ìwé fún Muyideen mo try láti lọ béèrè fún tiwa náà wọ́n jẹ́ kó yé mi pé wọ́n àṣẹ ti gbà ní àwọn orí
so later wọ́n ní kí n má wọrí wọn bá mi wá ọ̀rọ̀ yẹn tún di early last year mo tún padà lọ manager àbí kí ló ń porúkọ ẹ̀ ìyẹn fi ìwé yẹn hàn mí báyìí ó ní kí n wò ó ìwé ilẹ̀ wa lélẹ̀ ok sáyẹ̀nsì ẹ bá mi mú ó ní kò tí ì yá kí n ṣì lọ ní sùúrù náà so nǹkan tí mo mọ̀ nìyẹn. mọ́tò tó rà fún màmá yín gbà bẹ́ẹ̀ wọn kọ́. ẹ ṣe sà mọ́tò tí wọ́n rà látìgbà tí wọ́n ti gbé mọ́tò dé mọ́tò ò gbádùn mọ́tò yẹn ò gbádùn rárá mo ti gbé àìmọye ìgbà tí mo ti fi mọ́tò gbé màmá lọ sí church tó ṣe pé padà gbé mọ́tò yẹn wálé ojú ọ̀nà ń bẹ̀ yẹn. ẹ dúró láàrin yẹn. ó mọ̀ wá lágbára o ènìyàn abìdí yàn-án ẹ̀yin mọ̀ wípé kò fún yín ní ìwé ilé láti ẹjọ́ yìí kí ló dé tẹ̀ ti ké gbàjarì jáde ti pẹ́ ilé tẹ̀ sì ń gbé nú ẹ wá rí pọ́rọ̀ kan ṣẹlẹ̀ ẹ̀yin náà tún wá jáde ẹ̀ tún wá ń rú náà sí lẹ́yìn tó ṣàánú fún tó jẹ́ pé ìgbà tí ẹ̀mí wà la fi rò pé a fẹ́ ní ìwé ilé la fẹ́ máa gbénu ilé la fẹ́ máa gun mọ́tò ẹ ti gbà wípé ẹ kú ẹ yìí lẹ fi dé ọ̀dọ̀ Àgbàlá Gabriel ìgbà tó lọ wá lò fún yín sábàbí tó lọ òjè kí màmá yìí ó kú màmá àbejì ọmọ aráyé lè tẹ́ ẹ̀ kú bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló ti pa yín dànù nípasẹ̀ àìrówó tọ́jú wọn Ọlọ́run á lò ní sábàbí fún yín màmá tẹ́ fi wà láyé tẹ́ fi wà láàyè tẹ́ fi wà ní ayọ̀ àti àlàáfíà ẹ wá ń béèrè sí pé ẹ kò tí ì gbé ilé fún wa ilé tẹ́ sì ń gbé náà tí ò lè ń jáde màmá mo tún gbọ́ pé mọ́tò tí wọ́n lè tọ́ra fún yín ipò ẹ̀ tẹ́ bá ti gbé màmá lọ ṣọ́ọ̀ṣì ẹ lè rí fi gbé màmá padà àti takú ènìyàn èyàn ra mọ́tò tuntun gan wọ́n takú nítorí Ọlọ́run ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run ọba ayé tó tó àkàmọ́ra mo gbé ìdífáyé o. Give me a minute, sir. Sherry, situation ọ̀rọ̀ yẹn is way beyond the way you are looking at it. Apart from the physical perspective, there are other spiritual implications to it. Sherry, sir, at least nínú ayé èmi náà at least I still have 1 or 2 leg works. But Sherry, ìgbà tí kíní ẹ̀ máa fi ṣẹlẹ̀ báyìí tí abracadabra ẹ̀ máa fi ṣẹlẹ̀ ojú lásán ò ṣe é ṣe wèrè ni. Then they were already incapacitated. That's why I was telling her wípé ẹ má gbé woman yìí lọ sí Ìbàdàn. Tẹ́lá gbé woman yìí lọ sí Ìbàdàn, she will not be able to come back to Lagos. So Sherry kíní ẹ̀ ó ti mọ nǹkan tó ń fẹ́ ṣe, he had a pray ẹ tí aṣọ tó ń ṣọ́yàn ni, you understand? Ó ti target kíní ẹ̀ pé kíní yìí bóun ṣe máa ṣe lélẹ̀. Now táwọn ìgbà tí lady yẹn sọ pé tó padà sọ pé àbò ti gbálẹ̀ fáwọn, ṣe fáwọn èèyàn bẹ̀rẹ̀ sí bú lórí social media ni. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí bú wípé aláìmoore ni kíníkan, ó pariwo síta náà. Because at some point she came to me and she told me wípé òun rí báyìí pé bóyá ẹ̀mí òun wà fẹ́ clear sí bí máa yẹn ṣe ń ṣe ìyẹn sí sáré kẹ́ni ó sọ wípé ẹ̀mí òun fẹ́ clear pé bóyá ó fẹ́ máa ṣe pé bóyá nǹkan òní wà attack tó pé bóyá ó fẹ́ máa ṣe sóhun ó fẹ́ máa ṣe so by that time wọ́n ti wà ní páńpẹ́ kò sí nǹkan tó lè ṣe mọ́ because ó fi wà ní already. Àwọn òun dẹ̀kan ló pè wọ́n jẹ́jẹ́ wọn náà jẹ́jẹ́ òun lójókòó tó wá at the end of the day. So even if they had been reported by that time, a lot of you will think that they are just telling lies. Kò sí nǹkan tó lè ṣe by that time because it was in the good book of everybody, especially in the diaspora. Àgbàlá Gabriel was in the good book of everybody. I was crying for days. My DM was bombarded. People were cursing me. They saying a lot of rubbish about me. So èmi dẹ́gbẹ́ boy nígbà mo ní ọ̀gá celebrity. Come on, Joshua. I want to help. Báwo la yẹ fẹ́ sọ̀rọ̀? Tí o ní problem. Kò sí báyìí fẹ́ sọ̀rọ̀. So yẹ kí ìwọ Folúkẹ́ kò tiẹ̀ lẹ́nu ọ̀rọ̀. Ṣebí ọ̀rọ̀ ọkọ gbé màmá yìí tó ò rí màmá tọ́jú yanjú. Ọlọ́run wa rán Àgbàlá Gabriel sí màmá yìí. Ìwọ náà wá ń sẹnu fatafata òṣì. So yẹ kó lẹ́nu ọ̀rọ̀ nítorí Ọlọ́run ọba. Ẹjọ́ donation wọn tún fẹ́ gbà sí màmá yìí náà tún wá hàtì ẹ jẹ́ ṣàánú mi o kó tún dáwọ́ mi fún yín ẹ ti wá gbàgbé ẹni ayé tó tó àkàmọ́ra tó lóun ò bá lo Àgbàlá Gabriel fún màmá yìí ibo ni ẹ̀mí màmá yìí ò bá wà ní ìsìn now àti kò falẹ̀ Ifá ti ń ṣe nítorí oṣù orí burúkú ra ta mára ayọ̀ tẹ́ ń bá kiri ájàrá tó ẹsẹ̀ kú gbogbo nǹkan láyé pẹ̀lú sábàbí ni o ọlọ́mọ fi àṣẹ sábàbí aburú ẹni tí àsìkò rẹ̀ bá tó yóò pààyàn o bẹ́ẹ̀ ni àmọ́ owó tí wọ́n sọ pé wọ́n wá lásìkò yẹn táwọn tíátà fi búra wọn lórí social media nítorí àjàrà àwa kan dáwọ́ fún ìgbà tí ó pè la fi ké gbàjarè síta Àgbàlá Gabriel máa yá ti dìde àwọn fáǹsì àwọn èèyàn àwọn foundation wọn á ti dáwọ́ fún àjàrà á ti pé ó ṣeé ṣe kí ọmọ yẹn má pààyàn bó ṣe pààyàn yẹn lótìítọ́ ẹni tí àsìkò rẹ̀ bá tó yóò kú oṣù Ọlọ́run máa fi wá ṣe sábàbí ara wa ni Ọlọ́run fi wá ṣe sábàbí dáadáa fún wa bẹ́ẹ̀ ni ọmọ mùsùlùmí ni ẹ jẹ́ ká sọ fáàtì nítorí pé ó jẹ́ Christian ká máa fọwọ́ bu ẹ̀kọ́ lójú kò rí bẹ́ẹ̀ ọmọ ènìyàn á sọ̀rọ̀ ànádìí bá mi àwọn afibi sólórí ẹ̀dá ẹ dákun ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ drop kọ́mẹ́ǹtì wàhálà tí ẹ nìyẹn kọ́mẹ́ǹtì tó bá wù ẹ́ mo ti sọ opinion tèmi náà nìyẹn. wọn ò rántí nǹkan kan mọ́ wọ́n ti lose memory pátápátá wọn ò lè sọ̀rọ̀ gan ẹnu ti wọ́ gbogbo ẹ̀ ti wọ́. sẹ́ẹ̀gbọ́n tí wọ́n wí mí báyìí wọ́n ní wọn ò lè sọ̀rọ̀ ẹnu ti wọ́ gbogbo ẹ̀ ti wọ́ wọn ò lè gbápá wọn ò lè gbẹ́sẹ̀ ó wá dé ọ̀dọ̀ Àgbàlá Gabriel tán Ọlọ́run ló sábàbí tí ìyá fi lè ń sọ̀rọ̀ fatafata ń sìn ẹ wo life ṣé ẹ rí olóore ẹ má dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ẹ fojú rẹ̀ lẹ̀ ẹ má wulẹ̀ tún máa fi gígùn o ẹ má fi gígùn ojú olóore dandan kọ́ ni kẹ́ ẹ dúpẹ́ ẹ má dúpẹ́ ìwé tó ṣe Ọlọ́run bá ló máa ń san olóore lẹ́san oore ìmí ẹran nídìí èèyàn ta ní jẹ́ ọkọ àwọn single mother ta ní jẹ́ ìpọ̀rí pálákù bàbá yín Àgbàlá Gabriel ṣé òun ló ń kọ lẹ́tà sí gbogbo àwọn aláìsàn yẹn ṣé òun ló ń pè wọ́n pé kí wọ́n máa bọ̀ wá sí church òun bí ìyá ńlá bá gbéni sánlẹ̀ kékeré náà wọ́n máa gorí ẹni kí ìyá àbejì ọmọ aráyé le
àti ọmọ ẹ̀ yìí kó máa sẹnu wátawàtá sí Àgbàlá Gabriel, kó máa sẹnu wátawàtá sí Àgbàlá Gabriel, àwọn afibisólóore. Ṣèbí star ní ìyá àbẹjọ Marayele tẹ́ ẹ̀ bá rántí èmi ọ̀ràn yín létí. Ẹ̀yin ṣe fi péèjì yín àbí Facebook yín àbí TikTok yín bẹ́ẹ̀ jẹ́ star kẹ́ ẹ lọ máa fi síkì help fún gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n help yín gbà yẹn ìgbà tẹ́ ń kú lọ. Ẹ̀yà fibisú olóore ẹ̀dá àbọ̀jọ́ náà rè bí àná yìí mo rántí bí àwọn èèyàn ṣe máa ń bẹ Ọlọ́run wípé Ọlọ́run ọba jọ̀ọ́ jẹ́ kí Àgbàlá Gabriel ó yálé wa. Àwọn èèyàn wọ́n á ṣe fídíò Ọlọ́run jọ̀ọ́ jẹ́ kí Àgbàlá Gabriel ó rántí àwa náà, Ọlọ́run jẹ́ kó rántí àwa náà. Tí má gbọ́ pé Àgbàlá Gabriel ń bọ̀ báyìí ẹni yẹn ká ní ọ̀sẹ̀ kan ní Àgbàlá Gabriel dá pé wípé next week òun bọ̀ wá sílé yín o. Àwọn ènìyàn ò ní sùn tí ó máa fi di ọ̀sẹ̀ tó ń bọ̀ wọ́n mọ̀ bẹ lọ́ọ̀ nípa Ọlọ́run jọ̀ọ́ mọ̀ èkó yí ọkàn padà tí wọ́n sọ di Jésù pé tó bá ti yálé àwọn ó ti nu omi jú ojú àwọn nù lọ́wọ́ adigi burúkú lójú yín sìn oore pé aṣèré yín gbàgbé àbí ẹ ti gbàgbé tẹ́ máa bẹ Ọlọ́run pé kí Àgbàlá Gabriel kọ́ rántí yín. Ó lè jẹ́ Christian ẹ jẹ́ ká fi ẹlẹ́sìn mẹ̀sìn sílẹ̀ ẹ ká sọ fat ká sọ òkodoro ọ̀rọ̀ ká sọ òdodo sí Àgbàlá Gabriel sọ jẹ́ Jésù àbí ó jẹ́ ìjọba tá à ń retí pé kó wá sílé wa kó wá help wa kó wá nu omi jú ojú wa nù ẹ ti wá gbàgbé gbogbo rẹ̀ ń sìn àbí oore pé aṣèré yín gbàgbé ìgbà tó máa bá yín gba 10 million 50 million ó ti di 20 million ẹ wọlé tí àwọn ìyá ìbejì sọ pé ó kọ́ fáwọn sínú igbó ẹ wo gbogbo àdúgbò ibi tó kọ́lé yẹn sí ẹ wo ó kọ́lé tán ó tún yọ ṣọ́ọ̀bù sí ẹ wo gbogbo àdúgbò ṣé inú igbó leléyìí ṣé inú igbó leléyìí ìyá ìbejì Marayele àti ọmọ wọn ṣé ẹ̀yin gangan ṣé ẹ lè fi owó ara yín ra ilẹ̀ sí Ìbàdàn kẹ́ ẹ kọ́lé sí àdúgbò yìí tẹ́ ń pè nínú igbó ẹ wo gbogbo àdúgbò ló ti develop ẹ dẹ̀ ń pè nínú igbó owó tẹ́ ẹ ṣiṣẹ́ fún kẹ́ ẹ gbádùn lẹ́ bá dọ́dọ̀ Àgbàlá Gabriel ó treat yín tán yes ó sọ hospital yín wọ́n tún kọ́lé fún yín wọ́n tún ra ṣọ́ọ̀bù fún yín nítorí ìrègùn la fi ń ṣoore báwọn èèyàn bá ti gbàgbé ẹni tó sún lè gbàgbé ẹni tó kò ní gbàgbé àwọn ọmọ ọ̀ràn yín létí ẹ̀rín tó wá ń pa mí kò tiẹ̀ sí kọ́mẹ̀ntì tá a lè rí mo post video ẹ wà àwọn àmì bó ṣe ń kọ́mẹ̀ntì eléyìí wá sọ pé if dem boy your papa well tí wọ́n bá bí baba ńlá kú ìyá aláya rẹ̀ wá fèsì Akimu ọkọ̀ àwọn single mother lórí TikTok ìwọ lórí búkọ aláyébàjẹ́ ìyẹn èmi náà oromọdé yín yóò máa òdì baba ńlá kú baba yín ló máa sá àfáà Suleiman nìyẹn yẹn méjì kì í jáde yẹ ẹni tó jẹ́ ìyá yín ìyá ńlá kú ìyá yín lórí TikTok ẹ lọ bí léèrè àbí baba ńlá kú yín lórí TikTok náà ẹ lọ bí léèrè gbogbo àwọn tẹjọ́ ń ṣe mítì tẹ́ ń tẹnu bọ̀lẹ̀ sọ̀rọ̀ Àgbàlá Gabriel ẹ lọ bí gbogbo yín léèrè ọdún ni mímí kì í ṣe àìmọ̀ fọlọ́kọ jogun omi ò sọ pé òun ò jẹ́ kí ogun omi ẹ̀yin ọlọ́tẹ̀lẹ́ fẹ́ máa béèrè fún o ẹ wo a máa fi ń ṣe kọ́ńtẹ́ǹtì òkúta máa wọ ọjà yín òkúta ó máa wọ ọjà yín oromọdé yín yóò máa òdì babaláku babalá yín ló máa sá ẹ lọ béèrè mi wò dáadáa jẹ́jẹ́ mi mo máa ń lọ ṣùgbọ́n ẹ má tọrọ ronú ọjẹ́ kó rí yín ó pé o ẹgbẹ́ bí wọ́n kan ìmí ẹran nídìí èèyàn ta ni ń jẹ́ ọkọ àwọn single mother ta ni ń jẹ́ ìpọ̀rí babaláku babá yín ẹ kó rí yín ó pé o ẹ jẹ́ kó rí yín ó pé o ẹ take time o èmi ò gbèsè ẹran yín o àwọn nítorí pé bẹ́ẹ̀ Àgbàlá Gabriel jẹ́ Christian ká máa fọwọ́ bo ẹ̀kọ́ lójú ká máa fọwọ́ bò lójú ẹ fẹ́ bring ẹ̀ down ni kò make sense now ìlara ọdẹ ń ṣe gbogbo yìí lára ìbá ti jẹ́ mi kó jẹ́ pé mi ni Àgbàlá Gabriel tó ń gbowó jọ fún yàn ẹ̀yin lè lọ bí dọ̀bù péjì ẹ lọ ṣàwárí ara yín ṣé dandan ni ká ẹ jẹ́ bí Àgbàlá Gabriel dandan ni ká ẹ jẹ́ bí Oríyọmí Hamzat ṣé dandan ni ká ẹ jẹ́ bí Àfáà Súnà ni ẹ mọ̀ ṣe lára ọmọlàkejì. nǹkan ò tún yé mi tí mo fẹ́ béèrè Àgbàlá Gabriel ṣé òun ló ń kọ lẹ́tà sí gbogbo àwọn aláìsàn yẹn ṣé òun ló ń pè wọ́n pé kí wọ́n máa bọ̀ wá sí chọ́ọ̀chì òun pé kí wọ́n wá tò kalẹ̀ kí wọ́n wá sùn kalẹ̀ ṣé òun ló ń kọ lẹ́tà sí wọn ṣé òun ló fìwé pé gbogbo wọn àbọ̀dọ̀ rẹ̀ jọ hospital sọ́jọ́ hospital jẹ́ léwòsàn gbogbo yẹn lọ tò sí inú chọ́ọ̀chì ẹ mọ̀ jẹ́ǹjẹ́ ọ̀fẹ́ ẹ máa gba ìwòsàn ọ̀fẹ́ ọ̀dọ̀ rẹ̀ jọ hospital ẹ̀yin lẹ́yìn ṣe owó sí lápò àbẹ́ lẹ́ bá bídọ̀ ọ̀pù péjì ẹ̀ ẹ̀yin lẹ́ bá mọ gbogbo àwọn èèyàn tó ń sẹ́ndì owó sí ni ẹ ká sùn ti tọrọ náà so ó fìwé pé yìí ìwọ ọmọ àlè tó kọ́mẹ́ǹtì ọ̀yá ẹ bá mi share rẹ̀ kó kàn wọ́n lára àbí kó táàgì gbogbo wọn kó kàn wọ́n lára èmi ò gbèsè anybody yín o share àbí kó táàgì ẹ̀ kó kàn wọ́n lára. lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel orin kan ni mo fẹ́ kọ. Ara yín lẹ̀ dá lóró ara yín lẹ̀ dá lóró nǹkan ara yín lẹ̀ dá lóró ara yín lẹ̀ dá lóró nǹkan abanijẹ́ ti yín lójú abanijẹ́ ẹkú ọ̀fọ̀ ara yín lẹ̀ ṣe. Mo ní ìbéèrè, ṣé tí ọmọ bá ṣẹ̀ àbí tí omi tí a fi ọmọ bá ń dọ̀tí ṣé a máa da omi nù tọmọtọmọ ni? Ẹni tí ó bá jẹ́ aláìṣẹ̀ kó kọ́kọ́ mú òkúta kó sọ ọmọbìnrin
tẹ́ ẹ fi ẹjọ́ àgbèrè kàn yìí tẹ́ ẹ fi kàn yìí kó kọ́kọ́ sọ ní òkúta ẹni tó bá wà ní àìlẹ́ṣẹ̀ gbogbo wọn dẹ̀ kúrò ń bẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Mélòó nínú yín náà máa fẹnu ẹyin sí lẹ́nu tí ò ní pọnlá? Ṣé ẹ ń speak out ni àbí ẹ ti rí opportunity wípé this man is making money, this man is progressing as a pastor, as ní charity foundation ó ti make ẹ, I wish I can be like him, I wish it is me. Ṣé èèyàn máa ń bínú kó da èpo nù ni kó bínú ewúrẹ́ kó da èpo nù ni? Ẹ gbọ́ mi dáadáa, mi sọ pé kò ṣe o, mi sọ pé kò àṣìṣe tó dẹ̀ ṣe ẹ jẹ́ á fókọ̀sì lórí ẹ̀. Nǹkan tó máa ń sún mi lọ́rọ̀ àwa Yorùbá rèé o, n tá à ń jẹ lẹ́nu lámọ́ o, ìgbà míì gan yìí tá à ń jẹ lẹ́nu a tún máa jẹ́ báyìí, a máa ba ẹni tó fún wa a máa bàjẹ́. Àṣìṣe tó ṣe ni ọ̀rọ̀ ọmọbìnrin tó fẹ́ ṣe surgery fún, tó lọ yọ owó oúnjẹ, owó ilé, owó igbá, owó àwo ní ìgbà tí owó yẹn gan ò tíì pé, tó dẹ̀ jẹ́ wípé a life is at stake. Why don't we concentrate on that, scold him for that, and allow him apologize for that, and seek forgiveness from God? Ìsìn ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá rántí wípé Muyideen ò jẹ̀bi Yorùbá. I saw a write-up where somebody was apologizing to Muyideen. Really? Ìgbà yẹn lẹ́ṣẹ̀ wá rántí wípé ìyá àbèjì ọmọ aráyé lé ilé tó kọ́ fún kò fìwé lélẹ̀. Fọlúkẹ́ Dáramọ́lá tó sọ̀rọ̀ lọ́jọ́ sí tẹ́ ẹ sọ wípé ó jowú ni, wípé ara ń ta ni, o kò fẹ́ kí wọ́n gbé ìyá ọmọ aráyé lé, ó fẹ́ nìkan gba glory, òun wá ní pàdé yín báyìí, òun lọ̀rẹ́ ẹ̀ wá ń tà sìn. Mo ní ìbéèrè o, oúnjẹ tí wọ́n jẹ ní church yẹn lọ́jọ́ Sunday, ṣé ẹ̀yin lẹ fowó ẹ̀ lẹ̀, ẹ̀yin lẹ ń sè é? Àbí Àgbàlá Gabriel níṣẹ́ míì tó ń ṣe yàtọ̀ sí kó gbowó jọ kó lọ church? Ǹjẹ́ ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ aláìní nítorí oúnjẹ ọjọ́ Sunday wọ́n lọ church yẹn? Ilé tó ń kọ́ tẹ ní orí ilẹ̀ ẹ̀ ló ń kọ́ sí, kò fún wọn níwèé ilé. Ṣó fẹ́ fi rẹ́ǹtì lọ́jọ́ iwájú ni? Àbí tí ẹlòmíì bá tún ní ìnira á gbé bẹ́ẹ̀? Kí lorúkọ bàbá tí ẹsẹ̀ ẹ̀rọ tí àwọn ọmọ ẹ̀ fi òkú àtàyè ẹ̀, bàbá òṣèré yìí tó ń fi òkú àtàyè ẹ̀ sílẹ̀ fún Àgbàlá Gabriel kó lọ sí? Tí Àgbàlá Gabriel ò bá ṣe irú charity yẹn, ṣé irú bàbá yẹn ò ní jẹrà mọ́lé? Mo ti gbàgbé orúkọ bàbá yìí, bàbá Nollywood yìí tí ẹsẹ̀ ẹ̀ ṣe táwọn ọmọ ẹ̀ ò débẹ̀. Tẹ́ ẹ bá ní ó gba kò fìwé lélẹ̀, ẹlòmíì tó ṣe aláìní tó bá tún rákòrò débẹ̀, ṣé kò ní rí lẹ́gbẹ́? Àbí gbogbo ìgbà ló máa gbowó lọ́wọ́ yín pò ń fẹ́ kọ́lé fún èèyàn? Ṣẹ́yìn lẹ bàrà lẹ̀, ṣé chọ́ọ̀chì yín ni? Ẹ wá fẹ́ mú àwọn aláàánú ẹ̀, àwọn olóore ẹ̀, ẹ fẹ́ kọ́ ẹ̀yìn ẹ̀ sí. Ṣé àwọn tó ń ba jẹ́ òṣìṣẹ́, àwọn tó ń ba ṣiṣẹ́ chọ́ọ̀chì tó ń ba ṣe iṣẹ́, àwọn tó ń pè wọ́n níṣẹ́, wọn ní jẹun, kò ní fún wọn lówó? Àbí anumọ á máa nu ilẹ̀? Ṣánumọ máa nu ilẹ̀? Take away àbí give away tẹ́ ń gbà lọ́wọ́ àwọn fáǹsì, ṣẹ́yìn gan pin tán. Ṣé o ò mú kòkìrì inú ẹ̀? O ò pòwe owó burúkú wà lọ́wọ́ ẹni kébi burúkú pani rí? Àbí ẹbí ẹ kankan tí ò tiẹ̀ sí lára àwọn fáǹsì ẹ, o ò pé kó wá jàǹfààní? Ẹ ti gbé ring light báyìí, ẹ ti bẹ̀rẹ̀ sí ní kọrin kan má gbélébù. Àwọn tó ṣàgbèrè lọ síbẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí ní sọ wípé ó bá wọn sùn lẹ́nu obìnrin. Ṣé ìdí la ní kó gbé lọ síbẹ̀? Ẹ mọ̀ ìdí tí mo ṣe kọrin yẹn? Ẹ bà ministry yẹn jẹ́, ẹ bà gbogbo ẹ̀ jẹ́. Mo kàn fẹ́ rán yín létí, àwọn kan ṣì wà tó jẹ́ wípé Ọlọ́run máa lo ipasẹ̀ ọmọkùnrin yìí tó yẹ pé wọ́n á fẹ́ ṣe surgery, wọ́n á nílò ìrànlọ́wọ́, wọ́n á fẹ́ kú sínú ìṣòro. Ọmọkùnrin yìí nítorí pé ó ti ní platform táwọn èèyàn ti trust tó ń kówó fún yín, Àgbàlá Gabriel, tó fi ń ràn wọ́n lọ́wọ́. Nígbà tẹ́ ẹ bá ti bàjẹ́, tẹ́ ẹ ti di àwọn tó ní ìrànlọ́wọ́ surgery lọ́jọ́ iwájú, àwọn tó nílò oore lọ́jọ́, àwọn tó ní ibi tán wá ibi tán máa gbé lọ́jọ́ iwájú, wọ́n á dẹ̀ kú sínú ìyà yẹn. Dẹ́ nǹkan tẹ́ ẹ̀ ń ṣe yìí, gbogbo àwọn olùrànlọ́wọ́ á máa wò pé ó so owó tá à ń dá àfi báwo ni wọ́n ná nínàkúnà ni, kò sí ẹnìkan tó máa ran anybody lọ́wọ́ mọ́, ló bá tán.
ò dẹ̀ mọ ohun tó máa dé báwọ̀ lọ́la. Ìwọ dẹ̀rẹ́ kò sí ní ẹni tó ní platform tó ní voice táwọn èèyàn fẹ́ràn tó trust ó wà ní position láti ràn ẹ́ lọ́wọ́. Ìwọ ni kó o wá fi tùbínùbí ṣe. Ẹ máa ti ń kàn má gbélébú ẹ ti ń sọ bíi pé kí tiẹ̀ bàjẹ́ pátápátá ṣó ti yá tán náà nìyẹn ó ti dẹni ibi náà nìyẹn ẹ̀yin ò lẹ́ṣẹ̀. Oh my God, ajímàálù gbé tó ń dájọ́ ajẹ́ranjẹ. Àgbàlá Gabriel yìí tẹ́ ẹ ṣe ó kù díẹ̀ káàtó lórí ọ̀rọ̀ owó tán dá láàsì tẹ́ ẹ ti fa owó yọ nínú owó nígbà tó jẹ́ wípé the motive is to save life. Àṣìṣe yẹn ṣe ó pọ̀ mo wá fi Ọlọ́run bẹ̀yìn ẹ tọrọ àforíjì to err is human to forgive is divine. Kò sí ẹni tí ò lè ṣàṣìṣe kò sí ẹni tí ẹran ara ò lè gbé. Ẹ bá jẹ́ pásítọ̀ ẹ bá jẹ́ ìmáàmù èèyàn ni wá. Ọlọ́run má jẹ́ abọ́ sọ́wọ́ àṣetán. Tẹ́ bá dẹ̀ ti ń ṣe tó bá jẹ́ wípé nípa gbogbo oore tẹ́ ń ṣe àṣírí tó tú àti bọ́n ṣe ń drag yìí Ọlọ́run fẹ́ fi correct yín kí oore yín lè ní ládá níwájú Ọlọ́run kó lè kọ́ ọ̀rẹ́ yín bá lè pọ̀ sí ó lè jẹ́ gbogbo nǹkan báyìí kí a lè pè yín wá sí ìrònú pìwàdà ni. Look at the positive side. Swallow your pride, go before your God, apologize. Ẹ tọrọ fún àforíjì níwájú Ọlọ́run. Ẹ tọrọ fún àforíjì níwájú àwọn olólùfẹ́ yín tán trust yín. Don't argue. It's a face. A tún kọjá tó bá jẹ́ Ọlọ́run ló gbé yín kalẹ̀ láti ran àwọn aláìní lọ́wọ́. Iṣẹ́ ìránṣẹ́ yìí ò ní bàjẹ́. Gbogbo kùdìẹ̀kudiẹ tó kù bẹ́ẹ̀ Ọlọ́run á mú kúrò nínú ayé yín. Ẹ tún lè máa ṣe lọ́nà tí ó fi máa ní èrè níwájú Ọlọ́run ọba. Èmi ò jọ́ọ̀jì yín o àwọn onílàákàyè kan ò dẹ̀ ní jọ́ọ̀jì yín. Ó ti yé yín a lè torí bẹ́ẹ̀ sọ wípé ẹ ṣe eré rí. A lè torí bẹ́ẹ̀ sọ wípé ẹ ṣe dáa rí. A lè torí bẹ́ẹ̀ sọ wípé ẹ ti wá dé èèyàn burúkú. Ìgbà yìí á kọjá ìgbà ọ̀tun á dé. Gbogbo nǹkan all the crooked path shall be made straight. Ojú òní tìyìn. Apologize to your people. Ẹ̀yin agúnbàjẹ́ ẹnu ẹlẹ́wà. Ọmọ tó fún lóyún tó sunkún tó ń fa yákìlá léèkì tó yún padà bàjẹ́ oyún ìbejì ṣógbà. Ṣèbí lẹ́yìn ṣọ́ọ̀ṣì ló ti ń dúró àwọn ọmọ ìyàwó ẹ̀dọ́ tó di man of Jesus ní ìsìn ó máa ń nà bí ẹran ni. Kò sí wá kíní kankan ìlú tó ń lu Ọlọ́run kọ́ lù mọ́ ọlọ́mọ ìlú rẹ̀ ó lé ti bí ìlú la padà sí ìlú ẹ̀yà bàbá ẹ̀ wọ́n pè wọ́n pè ọ́. Tó ogun táwọn ìyá ẹ̀já kan fi kú di lòun jẹ wo lórí burúkú ọmọ àkótún rẹ̀ sùn kó ọmọ wẹ̀nú àgbo àfi tí n bá forgive ẹ lóko bọ́dé bá forgive ẹ kó ogun orí òkè gbà wà á mọ bá mi ń bẹ. Inú ẹ̀jẹ̀ yẹn ni mo wà tí mo fi ń gbé ọrẹ́ mi mọ̀ pé èpè máa mẹ́ ọ èmi kàn sí ẹ tẹ́mi bínú ṣe ń bí mi torí inú ìnira ni mo wà o tún wá tì mí wọ búlì o sọ bọ́rọ̀ sí jẹ́ láti rẹ̀ o sọ bí tá a ti ń bọ̀ tá a ti rí mú ìdí o dówó pa àbó dówó pa o dówó náà àbó dówó náà nínú owó mú ìdí o tún rán mi lọ sí police station sí tọ́lọ́run bá wá ń wọ ẹ̀ràn tó o bá ń gbà ó yẹ ká dùn ẹ gbà kẹ́sìn ẹ mọ yọ sótó kí n sọ̀rọ̀ àbí kí n mọ́ sọ̀rọ̀ torí pé ó fẹ́ ti lákànlákà ó balẹ̀ ó bọ̀nà jẹ kò dáa o tó bá jẹ́ pé mo mú ọkọ ẹ lọ ilé babaláwo àbí ló ń sèkú káyé ó bàjẹ́ káyé tèmi náà ó bàjẹ́ bọ́dé ìbá ti mú ọkọ ẹ lọ bì kankan tó jẹ́ pé ọlọ́yin náà ìlàjọ́ ń fẹjọ́ sùn ayé mi ò lè bàjẹ́ jẹ́ ló máa ṣẹ̀sìn wá túbá torí kìí sẹ́mi nìkan ló ṣẹ̀ ọmọ tó fún lóyún tó sunkún tó ń fa yákìlá léèkì tó yún padà bàjẹ́ oyún ìbejì ṣógbà ṣèbí lẹ́yìn ṣọ́ọ̀ṣì ló ti ń dúró àwọn ọmọ ìyàwó ẹ̀dọ́ tó di man of Jesus ní ìsìn ó máa ń nà bí ẹran ni kò sí wá kíní kankan ìlú tó ń lu Ọlọ́run kọ́ lù mọ́ ọlọ́mọ ìlú rẹ ó lé ti bí ìlú la padà sí ìlú ẹ̀yà bàbá ẹ̀ wọ́n pè wọ́n pè ọ́ tó bá rí àwọn pásítọ̀ gidi wọn èlówó pásítọ̀ òdú jagun débẹ̀ ọ̀nì ibi tó rí dùn ọlá àlòsì ní rẹ́ẹ̀gì kó máa lọ wájú ìgbàdúrà kó bàjẹ́ fún yín láàárọ̀ kí n tó sọ̀rọ̀ sí ìyá àgbàdúrà lẹ́nu pásítọ̀ òdú Ọlọ́run mo sí ọ̀ látara kíní kan mo kú ti dọ́nà ọ̀bẹ̀ lónìí mo lọ polówó lẹ̀ bọ̀ kí ni mo fẹ́ gbà nù ṣubú ẹ o kó wọn nù gbó tán ọmọ ọlọ́mọ yá yọjú títì wọn lọ ń gbénu ẹ́stéètì abirùn olè ọ̀fọ̀n ilé mú ìdí ìbá yin jẹ ayé ẹ̀ máa làbà tábẹ̀ yẹn kọ́kọ́ wọ́n mú ìdí ìfún olè ẹwọ́jú olè gírí gbà kí n gbà olè ní olè ẹ gbọ́dọ̀ tálẹ̀ mú ìdí òsì ẹ̀gbẹ́ bẹ́ẹ̀ mọ́ mú ìdí ní ẹ bá ń táàgì mú ìdí ní ẹ jẹ́ ń gbé wọlé sọ TikTok mọ́mí ẹgbẹ́ bá ń pẹ́ mú ìdí ní wà ẹ bá ń pẹ́ mú ìdí ní wà ẹ̀yin bá sì ní ẹwọ fọ́ọ̀nù mú ìdí ní òda ẹ bá ra fọ́ọ̀nù fún mú ìdí ní náà ti lákàntì ẹ bá ń sọ owó sí torí mọ́ ti já ṣọ́ọ̀bù rẹ̀ tó bá jẹ́ pé nínú 20 million tó lọ pa fọ́mọ bó bá sì ẹ̀dá méjì 10 million kò bá àfitá tẹ́tẹ́ sọ bóun lórí gbèsè ayé rẹ̀ ẹgbẹ́ bá ń pẹ́ mú ìdí wọlé ẹ bless mú ìdí
tòótọ́ oore lóore mọ́ wọ́tọ̀ oore tó fojú jọ bí ni wọ́n ń ṣe tó bá fẹ́ ṣe charity àìmọye owó ọjà mi mo ti pé mọ́mì kan rí pé mo yáwó ní inú fair money tí wọ́n mú fọ́tò mi káàkiri tí mo jẹ gbèsè láti ṣe charity sánà mi ṣe torí pé Ọlọ́run fún mi lẹ́mìí kí n ṣoore ìgbà tí mo sì ń tajà mo fowó tí mo ní ṣoore ìwọ ò ṣe nǹkan kan Jésù mú bọ̀ ni Jésù mú bọ̀ ó fẹ́ mú dé o Olúwa ti gbàdúrà wa tó bá jẹ́ mi gan níjọ ni ìjọ mi ó ti kún àkúnwọ́lẹ̀ Jésù wípé tí Jésù náwó ni àbánàbí náwó bó bá fẹ́ ṣe nǹkan wá ṣọ́ọ̀ṣì tó ti dàwó mo láwọn ṣọ́ọ̀ṣì tó ti dàwó ẹnáwó yín bẹ̀ bó bá yún yín la ẹ̀yin ará diaspora bó bá yún yín la kọ́wọ́ lọ ṣọ́ọ̀ṣì nàtẹ́kùn tẹ́ believe nínú ẹ̀ nìyẹn don't trust nobody except me láti èmi gan lè yàwé lọ́la bá dàrẹ́ máa rówó tán nìsín so kò sẹ́ni tí ò lè náwó àbí tí ò bá lè ṣe wúruwúru tó bá dé máa sẹ̀ sí ẹ lọ ààrẹ la courtroom so njọ tó o bá jáde ní 1 year ago o bá jáde ní 6 months tọ́lọ̀ bá ti kúrò gbé tó wá jáde sí mi wà jíyẹ àfi tí màá rí fídíò olókùn ẹ táàgì mi tó bá ti ń ṣe show ìyá mi tó tọrọ owó lọ́wọ́ ẹ̀yẹ kó mọ evidence jáde evidence kan tó lórí burúkú ara ẹ lè mú ní 100,000 tó fún ìyá mi ò sì tọrọ owó lọ́wọ́ ẹ̀ yes ìyá mi ò tọrọ owó lọ́wọ́ ọmọ ìyá kan níjà mi ṣe kí n tó bí evidence ọmọ lásán lọ́ọ́ yẹ̀wò abiyamọ ni mí tí n bá ṣépè fún yàn tó o bá ṣẹ́ mi kò lè mú ẹ bá tó bá dàbí mi èpè mi máa mẹ́ ó máa wẹ̀nú àgbẹ̀ àdàbí tó o bá ti mú bẹ́ẹ̀ ni mo sọ fún inú ẹ̀jẹ̀ yẹn ni mo wà tí mo fi ń gbé ọrẹ́ mi mọ̀ pé èpè máa mẹ́ o èmi kàn sí ẹtẹ́ mi bínú ṣe ń bí mi torí inú ìnira ni mo wà o tún wá tì mí wọ búlì o sọ bọ́rọ̀ sí jẹ́ láti lè o sọ bí tá a ti ń bọ̀ tá a ti rí mú ìdí o dówó pa àbó dówó pa o dówó náà àbó dówó náà nínú owó mú ìdí o tún rán mi lọ sí police station sí tọ́lọ́run bá wá ń wo ẹ̀ràn tó o bá ń gbà ó yẹ ká dùn ẹ gbà kẹ́sì ẹ̀ mọ̀ yọ ó kàn dùn mí pé o fẹ́ súnmọ́ pásítọ̀ òjò ẹ yẹra fún lórí burúkú ọmọ ni ó kò dọ̀tí bá yín mo mọ́ follow prayer point yín ẹ sì kì í sínú olórí burúkú pásítọ̀ Ọlọ́run pè yín ni àwa mẹ́tọ́ náà ò pè káà lè sọ ìmísí ń bá yín lò èyí ò sì dórí mídíà ìkẹ́ wa sagbe ìyájẹ́ yín náà rí iye òjò ọmọ lórí burúkú ó délé bẹ́bà ni ogun táwọn ìyá ìjà kan fi kú di lòun jẹ wo lórí burúkú ọmọ àkótún rẹ̀ sùn kó ọmọ wẹ̀nú àgbo àfi tí n bá forgive ẹ lókun bọ́ tí bá forgive ẹ kó ogun orí òkè gbà wà á mọ bá mi ń bẹ̀ ká sọ̀rọ̀ yẹn ó lọ fà tàbí ó lọ gbòòrò kò sí àǹfààní tá a fẹ́ ṣe ọ̀bẹ ti bọ́ ọmọ lọ ó ti sọ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tá a bú mi sí mo fún yín ní tí mo sọ̀rọ̀ mi ń dá yín lóhùn nígbà tó wá wọ́n dọ̀sù pé tí mo sọ fún àwọn godmother mi pé mo páàsì kan báyìí ló ṣẹlẹ̀ àwọn godmother mi tí ó fún mi lówó tí ó ní kí n lọ hospital tí ó fún wọ́n sà fún mi ní nǹkan ṣe kódà nínú àwọn godmother mi wọ́n bá mi rẹ ẹrù ọmọ ránṣẹ́ wọ́n ra ẹrù ọmọ ránṣẹ́ láti abroad ẹrù ọmọ yẹn mo kó fún ọmọ mi ni torí tá a bá ń sunkún a máa rí náà bàbá sì ń yọ ọkùnrin lójú á yọ ọrùn ojú pé n tó ń ṣe ò dáa so nígbà tó sì ti ṣẹlẹ̀ mo fi ọ́lẹ̀ mo ní kọ́lọ́hún ṣe ìdájọ́ wọ́n dráàgì ẹ lọ ọ̀dọ̀ Muyideen èmi mọ ibi tí Muyideen wọ́n yẹ kí n take advantage ẹ but ọ̀rọ̀ yóò sì tí ì clear torí wọ́n sọ pé ṣèbí mo sọnù fídíò pàjọ rí Muyideen ni ó rí pé mi ń dá sọ́rọ̀ yẹn náà mo fi ọ sílẹ̀ pé alẹ́sìn ńlá ń bọ̀ ní January yìí mo sì sọ lórí TikTok àbí ní sọ pé dájú máa tẹ̀sìn mo sọ táwọn èèyàn sì encourage pé kí n jọ kí n má bínú kí n gbàgbé ọ̀rọ̀ àìná àìmọ́ gbàgbé ọ̀rọ̀ àìná àkìn rẹ́ni bá ṣeré kéṣeré olórí burúkú ọmọ ni màá bá ṣeré ẹ to understand so ọ̀rọ̀ yẹn sì kúrègbè ìgbà tí ọ̀rọ̀ domi dúọ ẹni tó rẹ̀ tán gbowó síta wọ́n lè gba gbowó dáàdì búrókì 200k dáàdì búrókì táyà dáàdì ti gbowó tá ẹgbà wá o so kò sí nǹkan tí mo fẹ́ gbà tó bá jábọ̀ náà wọ́n lè fún mi ní ṣọ́ọ̀ṣì ẹ̀kan bó bá jábọ̀ wọ́n lè gbé mọ́tò fún mi tó bá jábọ̀ kò sí ìgbẹ́ tí mo fẹ́ gbà nínú kó jábọ̀ bò ó lówó tó bá ń tẹ̀lé bàṣàbàṣà rántí pé àwa náà lẹ́jẹ̀ lọ́rùn àwa náà ń bọ̀ àwùtí ìdènà so orí bí mo ṣe ń ṣe charity iṣẹ́ méje ni mò ń ṣe mò ń ta ilé o mo sì ń ta ilẹ̀ mò ń ta káyá mọ́ ń ta mò ń ta skincare mò ń ta ready to wear mò ń ta bàtà ọkùnrin jọ èló ni charity fẹ́ gbé wá ibi tá a ti ń ṣe láti ń jẹ kì í ṣe bí 50-50 tí dádì yín pín in tí bàbá yín kójọ lọ́jọ́ tòní àwọn tó wà láàbùrọ̀dù ò kójọ gbogbo property tí bàbá yín ní lónìí ẹni tó wà ń bẹ̀ past 50 years kò ní tó ní bọ̀ nínú ayé yìí irọ́ lẹ fẹ́ ẹ̀ kì í fò tọrọ ṣé ẹ rí bí mo ṣe wà yìí bẹ́ẹ̀ bá mọ́ ń wò mí tẹ́ ẹ jẹ́ ọ̀jọ̀gbọ́n èèyàn tẹ́ ẹ mọ́ ń wò mí dáadáa ẹ rí pé mi ìtàn kì í sọ̀rọ̀ anyhow mi ìtàn kì í sọ̀rọ̀ àsọdànù tí n bá sọ nǹkan ẹ máa rójú tu kínní yẹn kò sí nǹkan tí n bá fẹ́ gbà ó nọ́mà kó gbowó epo bọ̀ ṣì wà tẹ́ni ẹjọ́ sọ pé bàbá gbayé báyìí o àwọn kí wọ́n gba sálárì ò sí ẹjọ́ sọ ó wà ní she's so nice man kódà àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀ náà ní jó orósù yẹn ṣe ó lè ní ọ ẹ jẹ́ àpò lè lò lè bẹ́ẹ̀ bá ṣe ẹ̀dà ríjì ẹ sọ pé ojú olè dà olè alọ́kọ́ ló ń kígbe ìrìn india ọ̀pẹ́ o jàgùgà níta ìfojú mi rí tí ìyá mi bá rí ìyá mi ò kàn ṣe media person bí ìyá mi bá rí yóò ti sábò pé orí òkè òun fẹ̀jẹ̀ bí ìkànnì yín lọ ní sí ìyá mi bímọ púpọ̀ abẹ́ ẹ ti gbàgbé pé ìyá mi náà wà nù mọ́tò ń jọ ta rí Muyideen ṣé ẹ ti gbàgbé mi nígbà tí courtroom show tó fẹ́ sọ̀rọ̀ ó ní èmi lọ gbé ìyá mi tọrọ owó lọ́wọ́ dádì wọn tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ṣé ẹ rí nínú ayé yìí ẹ tó dájọ́ èèyàn ẹ tó dájọ́ èèyàn ẹ kọ́kọ́ máa tọrọ àṣẹjàbọlẹ̀ là
kò sí nǹkan tí n bá jáde tí n bá sọ̀rọ̀ kò sí nǹkan tí mo fẹ́ gbà ń bẹ̀ bọ̀ tí n bá tún jáde tí n bá tún sọ̀rọ̀ kò sí nǹkan tí mo fẹ́ gbà ń bẹ̀ bọ̀ ẹ jẹ́ kí n fi òdodo múlẹ̀ tí n bá sọ pé ẹ mọ́ gbàbẹ̀ tí n bá ní ẹ gbàbẹ̀ ẹ tó bá fẹ́ tẹ̀lé mi kó tẹ̀lé mi tí ìyá mi wá ti sinmi kiri bí mò ń sọ fún ìyá mi nígbà tí wọ́n kó bẹ́ẹ̀dì wálé wa tẹ́ni lọ kó fáwọn arúgbó ṣe bí ìyá mi náà ti dàgbà tó tó lọ́mọ ọmọ rẹ̀ ìyá mi sùn lórí kápẹ́ẹ̀tì ó lóun ó gbé bẹ́ẹ̀dì mo ní mọ̀ gbé tí n bá ti rówó ń rà mí fún kì í ṣe pé ń tẹ̀ fún mi nígbà mi táwọn tẹ́rì ìyá mi lórí kiri wọ́n lè ṣèbọ́ ọmọ yín wọ́n ń pè ń sálẹ̀ dì pé ìyóò ní ẹ̀kan ń wò bá ní ó kọ́ lóní kò sówó kò mọ̀ sówó aláàánú lọmọ mi kò sówó ni tó bá wà ní ìsàlẹ̀ mọ̀ wùyá mi rìn ní ìsàlẹ̀ tó lè sáré mọ́tò kí n kọlù kẹ̀kẹ́ tèmi tí n bá fẹ́ jẹ́ ẹrí lọ́rọ̀ ilé ayé mi lẹ́rìí ní tí n bá fẹ́ jẹ́ ẹrí ẹ̀ lérí ni wà lówó tán olówó tán wà ń tẹ̀lé basubasu ṣé o mọ̀ pé orí ọ̀fẹ́ ló wà lórí ti ẹni bí ìyá bàbá rẹ bá rí gbàlù kò ní wà ń bẹ̀ bọ̀ ọlọ́run papọ̀ olóró gbòòrò ó sì rí lò wá ṣe báṣabàṣà máa gbọ́ dọ́dọ̀ tèmi náà lè misbehave o torí owó ní sọ̀rọ̀ bóyá tó gba jẹ́dá níkà lọ́bí sọ̀rọ̀ bí èèyàn lọ but fọpọlọ sí i ẹ̀yin tẹ̀kan rò pé mo kàn sọ̀rọ̀ ó dùn mí ó sì bẹ̀rẹ̀ lẹ́dàá ó ṣẹ́ mi òun ọmọ pé big event lòún ṣe ó ṣẹ́ mi gan but ọlọ́run lọ bó olùdaríjì ó bá yìí sí kó bẹ̀bẹ̀ èmi ò ṣe ẹ̀fẹ̀ bẹ́ẹ̀ ẹ mọ sẹ̀sìn yín lọ sẹ̀sìn rájò àtẹ̀kọ́ yọra